Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni àwa gbogbo lè ń kọ́? Gist tèmi tí a gbọ́ wọn ní Olori Tobi wọn ló ṣubú nígbà tó gbọ́ wípé ọ̀rẹ́ ẹ̀ èyí tó jẹ́ best friend ẹ̀ tó wá láti ìlú òyìnbó tó wá bá tọ́jú ọmọ nígbà tó bímọ. Wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní Kabiyesi ti gbà as a personal PA wọn. Wọ́n ní wọ́n ti join ẹ̀ mọ́ àwọn PA wọn o. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ṣe ni Olori Tobi ṣubú. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ nìyẹn allegedly. In fact wọ́n ní wọ́n gbé lọ sí hospital nígbà tó ṣubú. Bí ọ̀rẹ́ yìí ṣe jẹ́ àti sọ́rí ìpè ọ̀rẹ́ yìí ó wá láti abroad ìpè wá bá tọ́jú ọmọ nígbà tí ó bímọ. Wọ́n ní bẹ́ẹ̀ ni Olori Tobi rán lọ sí palace. Wọ́n ní àtìgbà tí Olori Tobi ti rán lọ sí palace kó lọ mú nǹkan wá. Wọ́n ní ó ti fall in love pẹ̀lú Kabiyesi. Recently gan la gbọ́ pé ó gbé marriage proposal sí family àwọn Ogunwusi ṣùgbọ́n wọ́n ní pé Kabiyesi wọ́n ní wọn approve marriage proposal. Ṣùgbọ́n bí a ṣe ń gbọ́ nísìn wọ́n ní Kabiyesi ti sọ di ìkan nínú àwọn personal assistant wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé Kabiyesi ti fi ọ̀rẹ́ ẹ̀ ṣe PA wọn. Wọ́n ní gbogbo ọgbọ́n àrékérekè tí ọ̀rẹ́ Tobi ń dá wọn ló ti ń dá látìgbà tó ti lọ sínú palace láti lọ bá Kabiyesi wípé òun ní proposal fún wọn, business proposal. Wọ́n ní nǹkan tó gbé wá sí inú palace nìyẹn. Ṣùgbọ́n ẹ mọ̀ pé Kabiyesi like obìnrin tó bá smart torí bí a ṣe gbọ́ wọ́n ní ọ̀rẹ́ Tobi yìí wọ́n ló smart gan. Wọ́n ló dẹ̀ wà very intelligent. So bóyá ìtorí ẹ̀ ni Kabiyesi fi ṣe PA torí bí a ṣe gbọ́ nígbà tó di pé ó fall in love pẹ̀lú Kabiyesi jẹ́ kó realize pé àwọn ò lè ever fẹ́ any other person àti pé gbogbo ìgbésẹ̀ tí Kabiyesi ń gbé nísìn ò ní kí wọ́n mú ọ̀rẹ́ Tobi wá sí inú palace wọn. Ṣùgbọ́n as a father, as a king tó jẹ́ pé wọ́n like business wọn wí pé the only thing táwọn lè ṣe ò ní pé kí àwọn fi ṣe personal assistant kó kún gbogbo àwọn personal torí Kabiyesi ní a lot of personal assistant. Wọ́n ní ó ti join àwọn personal assistant Kabiyesi. Nǹkan tí a gbọ́ ní ẹbọ báyà ṣe gbọ́ wọ́n ní nígbà tí Olori Tobi gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní ṣe ló ṣubú lulẹ̀ o. Wọ́n ní bó ṣe rú lọ sí hospital nìyẹn o allegedly bí a ṣe gbọ́. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé Kabiyesi wọ́n gbé dání wọ́n ní a lot of investments. Both home and abroad. Bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n wà into real estate. Bí a ṣe gbọ́ wọ́n wà into Ojaja mall. Bí a ṣe gbọ́ wọ́n wà into resort and hotels, academics, universities, oríṣiríṣi business. In fact a gbọ́ pé wọ́n wà into solar. Recently ní Kabiyesi tún launch Tingo drink èyí tó jẹ́ energy drink.
a lot of investment ní bàbá wa ní ìtorí èyí àwọn obìnrin yìí wọ́n fẹ́ power wọ́n fẹ́ title olórí title láti di ìyàwó kábíyèsí mo rò pé nǹkan tí ọ̀rẹ́ Tóbi ní lérò ní tó fi gbé marriage proposal yẹn lọ sí palace kábíyèsí opening one for that matter wípé òun fẹ́ di olórí ṣùgbọ́n wọ́n ní wọn approve ẹ̀ ṣùgbọ́n kábíyèsí wò pé àwọn kan lè dá ojú ọ̀rẹ́ Tóbi báyẹn bóyá nítorí ni wọ́n fi approve business tó gbé lọ sí ọ̀dọ̀ kábíyèsí tó ní pé òun fẹ́ kí wọ́n approve ṣùgbọ́n ìgbà tí a tó wá gbọ́ wọ́n ní wọ́n fi ṣe ìkan nínú àwọn PA wọn. so ní ìsìn business preposition èyí tó gbé lọ sọ́dọ̀ kábíyèsí approve ẹ̀ nítorí pé wọ́n ní ọ̀rẹ́ Tóbi yìí ó wà intelligent then lẹ́yìn ìyẹn ni a tún gbọ́ pé wọ́n fi ṣe personal assistant wọ́n ló darapọ̀ máwọn tó jẹ́ PA kábíyèsí. wọ́n nígbà tí ọ̀rẹ́ Tóbi yìí tí kábíyèsí ti approve business preposition ẹ̀ wọ́n ní inú ẹ̀ dùn gan ni wọ́n ní Tóbi dẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní ṣe ni Tóbi bara jẹ́ o wọ́n ní ṣe ló ṣubú lulẹ̀ wọ́n ní ṣe ni Tóbi ṣubú lulẹ̀ ni wọ́n gbé lọ sí hospital o wọ́n ní òjijì ló bá nígbà tó gbọ́ pé kábíyèsí ti approve business preposition èyí tí arábìnrin ọ̀rẹ́ yìí tó gbé lọ sọ́dọ̀ kábíyèsí yàtọ̀ sí yẹn ó tún wá jẹ́ personal assistant kábíyèsí ìkan nínú wọn ẹ̀yin èèyàn lé kò yé wa rárá nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé olórí Tóbi lajú kalẹ̀ tó ń rán ọ̀rẹ́ ẹ̀ lọ sí inú pálásì kábíyèsí tó dẹ̀ mọ̀ pé tí obìnrin bá ti fi ojú kan kábíyèsí ó máa fẹ́ kábíyèsí ni ṣùgbọ́n right now gist tá a gbọ́ ní tá a bá tó gbọ́ any update a máa jẹ́ kí ẹ gbọ́ ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń comment ẹ̀ ń like tẹ̀ ń subscribe ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o God will bless you.